Hello, Aunty Yinka. Ẹ káàárọ̀ mà. Ẹ rọra mà. Àkúsìmí àná mà o. Ẹ rọra mà. Orúkọ mi popular name tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí nìyẹn. Both Lagos State and Ogun State. Ọmọ onílẹ̀ ni mí. Màá ń bá àwọn èèyàn ralẹ̀. Màá ń bá àwọn èèyàn ta ilẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tọ́lọ́run gbàdúrà wa. So kò sẹ́ni tẹ́ máa dárúkọ mi fún tó máa ní òun mọ̀ mí. Problem kan ni mo ní tí mo ní kí n share pẹ̀lú yín. Bóyá mo lè rí orí ọ̀fẹ́ yẹn láti ọ̀dọ̀ yín. Ìyàwó tí mo fẹ́, mo kọ́kọ́ ti fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀ tó ti bímọ fún mi. So tí àwọn òbí ẹ̀ ò jẹ́ kí èmi àti ẹ̀ fẹ́ra tó fi gbé ọmọ yẹn lọ nígbà yẹn. Ìgbà tí mo dẹ̀ pàdé ẹni tí mo fẹ́ yìí, ọmọ Èkìtì ni. So èmi àti ẹ̀ fẹ́ra. Ọdún náà mi tí lọ ṣe nǹkan orí ẹ̀ gbogbo time ìgbà tí à ń fẹ́ra ń gbà yẹn. So it's like ẹni pé kí èèyàn kọ́ fẹsẹ̀ rìn wá bá èèyàn. So ó dẹ̀ wá bá mi, a jọ fẹ́ra, mo mọ family ẹ̀, gbogbo wọn mọ̀ mí dáadáa. Ọlọ́run jogún ọmọ mẹ́ta fún wa. Obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣùgbọ́n mi ò gbádùn ìyàwó mi láti àárọ̀ títí dalẹ́. Ohun tó wá funny sí mi ni pé ìyàwó mi ń ṣe ọ̀rọ̀ travel. Kò jẹ́ kí n mọ anything. Díbí pé ó kú bí oṣù kan kó lọ ló ṣẹ̀ wá sọ fún mi. Mo dẹ̀ ṣí ṣọ́ọ̀bù fún, ó ń tajà, aṣọ ló ń tà. Tọ́lọ́run dẹ̀ gbàdúrà ẹ̀ gidi di iṣẹ́ tó ń ṣe. So àṣé tí èmi bá ti lọ síbi iṣẹ́, tí bá ti jáde tí mo lọ sí site tí mo bá wọn èèyàn, bóyá àwọn customer pè mí wọ́n need ilẹ̀ mo ti bá wọn lọ. Ìyàwó mi máa jáde kúrò nílé tí èmi ò ní mọ̀. So kí n máa fọ̀rọ̀ gùn jù, kí n máa gbà yín lákòókò mà. Ó kú bí oṣù kan tí ìyàwó mi fẹ́ travel lọ sí Egypt ni mo ṣẹ̀ ń gbọ́ ló wá sọ fún mi. Ní gbogbo nǹkan tó ń ṣe yìí kò sọ́nà ń bẹ. Má dààmú ara ẹ káàkiri. Ọjà tó ń tà gan, ó better ju kò sọ pé o fẹ́ travel, o fẹ́ lọ ibi kankan lọ. Ma, ìyàwó mi ò gbọ́rọ̀ sí mi lẹ́nu. Owó tó wà lákàǹtì mi, ìyàwó mi wọ́ gbogbo ẹ̀. Gbogbo àwọn èèyàn tó jẹ ní gbèsè, ó lọ fowó yẹn ṣe ọ̀rọ̀ travelling. In fact, níjọ́ tí ìyàwó mi ń lọ, ó lọ wọ́ owó tó kù lákàǹtì mi. Mo sùn sínú yàrá tèmi, òun sùn sínú yàrá tiẹ̀. Ìgbà tí ìyàwó mi máa lọ, àwọn ọmọ wa lọ sí school. Ìgbà tí ìyàwó mi máa lọ ní nǹkan bí 3 lọ́sàn, anybody ò mọ̀. Ma, bí ìyàwó mi ṣe lọ nìyẹn o. Tó da àwọn ọmọ kéékèèké sí mi nígbàyà. Èyí tó kéré jù nínú àwọn ọmọ mi, last born. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Mo lérò pé ẹ gbọ́ voice note tí ó jáde yìí. Voice note yẹn pọ̀ gan-an, mo kọ̀ tẹ́ ni. Àmọ́ kí ni mo fẹ́ fàyọ ọ́nú ẹ̀ ni wípé tí ọkùnrin bá dáa, tó fobìnrin lọ́kàn balẹ̀, kò sí gbogbo nǹkan tóbìnrin bá fẹ́ ṣe láyé tí ò ní carry along. Oríṣiríṣi nǹkan ló máa ń fà á tí obìnrin fi máa ń plan irú nǹkan tí obìnrin yìí plan fún ọkọ. Unfortunately, tọkùnrin bá wá fẹjọ́ sùn mí báyìí, èmi ò stupid. Tí obìnrin bá rí ìfẹ́ tó dá sí, kò ní palẹ̀ mọ́ nínú ilé ẹ kó fẹ́ travel, kó jẹ́ pé travel ẹ̀ kújọ́ méjì kó tó sọ fún ẹ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ máa wá ń sọ, àbí tóbìnrin máa wá ń sọ, àbí tọkùnrin máa wá ń sọ, ẹ lè rojọ́ fún ẹni tó jẹ́ wípé kò láròjinlẹ̀. Bọ̀ èmi tó bá rojọ́ fún mi, màá rò kọjá bí tó rò fún mi pé kí ló lè fà á. Kò sí nǹkan tó lè mú obìnrin fẹ́ palẹ̀ mọ́ láti sá lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lọ síbi iṣẹ́, kẹ́ tó dé, obìnrin yẹn á ti palẹ̀ mọ́, á ti sá lọ. Kò yẹ kẹ́ ẹ mọ̀ wípé bóyá ẹ burú, ẹ jẹ́ aninilára. Kò yẹ kẹ́ ẹ mọ̀ wípé obìnrin yẹn ò rí ìrọ̀rùn. Yàtọ̀ sí obìnrin tó jẹ́ pé wọ́n ti fi ìranù àti orí burúkú dáṣẹ́ fún láti inú ilé ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó máa kó kúrò nílé kó tó dé. Example ni fún ìwọ ọkùnrin, ó yẹ kó o fi ronúpìwàdà ni pé tó o bá da, obìnrin ò ní kó jáde nínú ilé fún ẹ. Tó o bá da, obìnrin ò ní máa plan ìrìn àjò tí ò ní carry along. Tó bá jẹ́ o jẹ́ ẹni tó inú ẹ̀ máa ń dùn sí nǹkan àṣeyọrí obìnrin,
kò ní ra nǹkan ẹ̀ kó fi pamọ́ fún ẹ. Tó bá jẹ́ o jẹ́ ẹni tó jẹ́ wípé tóbìnrin bá sọ̀rọ̀ fún ẹ o ò ní lò against ẹ, kò ní má máa sọ̀rọ̀ fún ẹ. Nígbà tó ẹ bá jọ wà nínú ilé obìnrin, ọ̀pọ̀lọpọ̀ nígbà míì mo máa ń sọ pé kò sí nǹkan tó lè ṣe yín, ẹ gbọ́dọ̀ fọmọ́lẹ̀. But àwọn condition kan máa ń wà tó yẹ pé ó máa ń wà beyond obìnrin tó yẹ pé nígbà míì wọn ò ní choice, wọn máa fọmọ wọn lẹ̀ ni. Bóyá ẹni tí ọkùnrin ti fẹ́ ní lára, tí ayé ti sú, tí kò sí nǹkan kan tó dẹ̀ tún fún ní ìbànújẹ́, tọmọdé kéré tó dẹ̀ wò pé tóun bá rí opportunity àti travel ṣùgbọ́n tóun ò lè mú ọmọ lọ, bẹ́ẹ̀ ó bẹ́tà kóun lọ wá ọ̀nà àbáyọ fúnra ra òun, kóun lè padà wá ṣe ìyá àwọn ọmọ òun. Ló fi máa ń fà nígbà míì tí àwọn obìnrin míì máa ń fọmọ́lẹ̀ tó máa ń sá lọ. Tó fi máa ń fà nígbà míì tí àwọn obìnrin míì fi ń kúrò nílé tó fi lọ sí èmi ní Egypt, èmi ní Libya. Tẹ́ bá wo àwọn ọmọ tó ń lọ sí Egypt, tó ń lọ sí Libya, ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà nílé ọkọ kan tí wọ́n ti bímọ kan. Nígbà tọ́kọ ò bá fi wọ́n lọ́kàn balẹ̀, tí ò síṣẹ́, tí ò sí nǹkan kan, tẹ́ ẹ̀ tún ní múnú wọn dùn lẹ́yìn tẹ́ ti fún wọn lọ́mọ tán, ẹ máa dá wọn sí kolobo ni. Nígbà ọ̀pọ̀lọpọ̀ tó bá wá lọ, wọn ò ní sọ fún yín. Tí obìnrin bá tó bá palẹ̀ mọ́ àti kúrò nínú ilé ẹ, tí ò sọ fún ẹ, tó dẹ̀ sọ pé má lọ, tó kọ tí ọ̀gbọ́n yín tó lọ, ìwọ ọkùnrin ni nígbà ọ̀pọ̀lọpọ̀ gbà ní kó yẹra ẹ wò. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ń jẹ́ òkúròrò, ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ ọkọ ṣùgbọ́n afi ara ayé nini lára ọkọ lẹ jẹ́. Obìnrin tó dẹ̀ mọ̀ wípé tóun bá kó kúrò nínú ilé, tóun bá lọ sọ́dọ̀ àwọn òbí òun, wọn ò ní gbà wọn láyè, wọn máa dá òun padà. Society ò ní gbà kóun kúrò nílé ọkọ, á dàbí ọgbọ́n. Ó dẹ̀ mọ̀ pé tóun bá sọ fún ẹ pé òun fẹ́ travel, ìsídà kó block òun or kó má jẹ́ kóun rí ṣe, á yanjú traveling lẹ̀ bó pé ó ti gba tíkẹ̀tì ẹ̀ kó tó sọ fún ẹ. Ó yẹ kí ìwọ ọkùnrin mọ̀ pé ìwọ ò dáa. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wà nínú ilé ṣùgbọ́n anini lára. Ó sàn láti bá ẹranko gbé nínú igbó ju àti bá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì gbé nínú ilé lọ. Nígbà táwọn obìnrin yóò bá dẹ̀ fẹ́ kúkú gífà, tí wọ́n bá fẹ́ ṣe ìyá àwọn ọmọ wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn máa fi ọmọ lẹ̀. Wọ́n á lọ pé káwọn tiẹ̀ kọ́kọ́ lọ struggle, káwọn get ara wọn together, káwọn wá gbé ọmọ. Nígbà míì ẹ̀pá lè má bòrò mọ́. Nígbà òun ló fi máa ń fà pé ìmí tó bá lọ gan, ìmí á wò pé bóyá nínú ibi tó wà, ìwọ bàbá tó fọmọ́lẹ̀ fún, o ò jẹ́ kó ní connection pẹ̀lú ẹ̀, o ò jẹ́ kó rí ọmọ bá sọ̀rọ̀, ó ti yí orí ọmọ pé ìyá ẹ̀ ṣaṣẹ́wó lọ ni. Ìmí àgbà ká má wò pé ọmọ tóun filẹ̀ sọ́dọ̀ ẹ̀, òun ti lose ẹ̀. Tọ́lọ́run bá ní ó sì máa mojú amójú, ìmí àgbà ká á bímọ síbi tó wà. Tẹ́ bá wá gbé irú voice note yìí wá bá mi, àfi obìnrin tí ayé ẹ̀ ti bàjẹ́, táyé ẹ̀ ti polúkúmuṣu, ló máa wà níbi tí wọ́n ti ń fi nǹkan kan oyin sí lẹ́nu. Tá lóun fẹ́ kúrò ńbẹ̀, ó fẹ́ lọ ṣọmọ ọ̀dọ̀ ní Libya àbí ní Egypt. So tóbìnrin bá kó kúrò nílé ẹ̀ tó fẹ́ travel, tí ò jẹ́ kó gbọ́ kó tó lọ, àbí tó sọ fún wípé kó má lọ, tó kọ tí ìgbọ̀nyìn sí. Níbi yóò bá sọ pé tó bá máa gba dúdú lọ́wọ́ ọmọdé, wọ́n á fi pupa tàn jẹ. Kó o tó gba traveling lọ́wọ́ ẹ̀, kí ni provision tó make fún pé tí ò bá lọ síbi tó ń lọ yìí, ó yá gba eléyìí gẹ́gẹ́ bí ọkùnrin. Ẹni kóbìnrin má lọ ṣiṣẹ́, kó má travel lọ sí Libya. Ọ̀dọ̀ ẹ̀yin tó wà nílé, kí ni replacement tẹ́ ẹ fún? Nínú ìlú tá a wà yìí, wọ́n pe nǹkan ní replacement bus, rail replacement. Kí dẹ̀ ni irú replacement yẹn? Tó bá lọ sí train station, ìjọ́ tí train ò bá ṣiṣẹ́, wọ́n á sọ fún ẹ pé lọ sí bus stop yẹn, wàá ráwọn buses tó máa park síbẹ̀. Rail replacement ni ibi tí train máa ti drop ẹ náà, náà ti máa drop ẹ bọ̀ ní bus station yẹn, kò ní jẹ́ train station. Nígbà tẹ́ bá níyàwó ńlé tó bímọ kan, tó gba visa lẹ́yìn yín, tẹ́ ní kó má lọ, tó rò pé tóun bá ṣe kẹ́ gbọ́, ẹ ní jẹ́ kóun lọ, ẹ ní jẹ́ kóun ṣe, tó wá gbà lẹ́yìn tó fẹ́ lọ, tẹ́ ní kó má lọ. Replacement wo lẹ fún tẹ́ fi máa ní kó má lọ ṣiṣẹ́ tó fẹ́ lọ ṣe? Ibi tó ń lọ ní Egypt, bó ti yẹ pé asọ́nà lọ mú bọ̀, ibi tó ń lọ ní Egypt àti Libya, òun sì nìkan ní grace, òun sì nìkan ní ìgbọ́kànlé tó ní. Ẹ̀yin wá fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Kí ni àgbọ́kànlé mi tẹ́ ẹ fún láti gbà yẹn lọ́wọ́ ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin. Ànígbà míì, Libya táwọn kan lọ tó ṣorí burúkú, àwọn kan ń lọ tó ń tibẹ̀, tó ń gbabẹ̀ di èrò London, dèrò America.
Egypt àwọn kan lọ tí wọn ò múre bọ̀, àwọn kan lọ wọ́n kẹ́rù bọ̀, wọ́n tún sọ pé àwọn ò lè gbé nílùú mi àfi ní Egypt. But ẹ̀yin yìí, ẹ̀yin ọkùnrin, irú ẹ̀yin ọkùnrin báyìí, mi sọ pé bẹ́ẹ̀ lọkùnrin ṣe bọ̀, nǹkan tó máa ń sábà fà tóbìnrin fi máa ń ṣe bẹ́ẹ̀ nìyẹn. Ni wípé tó o bá ní nǹkan tó fẹ́ fi replace nǹkan tó iṣẹ́ tó kó obìnrin tó ní kóbìnrin má ṣe. Tóbìnrin bá fẹ́ lọ sí Libya tó ní kó má lọ, kí ni replacement tó ní gẹ́gẹ́ bí ọkùnrin? Tóbìnrin bá fẹ́ lọ sí Egypt tó ní kó má lọ, kí ni replacement tó ní gẹ́gẹ́ bí ọkùnrin? Tóbìnrin bá fẹ́ ṣiṣẹ́ kan tó ní kó má lọ, kí ni replacement tó ní gẹ́gẹ́ bí ọkùnrin? Tóbìnrin bá kó ẹrù kúrò nínú ilé kó tó dé, ìwà wo ìjẹ́ kò bẹ́tà, ìjẹ́ ò ti di ẹranko tí obìnrin ò lè bá gbé, tóbìnrin máa prefer láti lọ gbé nínú igbó yàtọ̀ sí pé kó gbé pẹ̀lú ẹ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ máa kó kúrò nínú ilé kẹ́ tó dé, ọ̀pọ̀lọpọ̀ á máa kó jáde, wọn ò níbi kankan tán kó lọ, wọn ò níbi kankan tán kó lọ, ìmí á kó lọ sọ́dọ̀ rẹ̀, ìmí ò níbi tó ń kó lọ, bẹ́ẹ̀ ó ṣàfẹ́ kó kúrò lọ́dọ̀ yín bí sáni sàtánì, ọlọ́run yà mí yéṣù. Oríṣiríṣi nǹkan ló máa ń fà, lára àwọn nǹkan tó máa ń fà ni mo sọ yìí. Irú voice note ẹ gbé wá fún mi pé ó fẹ́ lọ sí Egypt. Ìwọ ọkùnrin tóbìnrin ẹ bá ti ń ṣe báyìí, yẹṣẹ́ ọwọ́ ẹ wò, yẹra ẹ wò, tú èrò ara ẹ pa, wò pé ṣé o dá lọ́mọkùnrin, wò pé ṣé ìwà ẹranko ò sí lára ẹ, wò pé ṣé ìwà òkúròrò ò sí lára ẹ, wò pé ṣé obìnrin lè bá ẹ gbé, kí ni replacement tó o ṣe, kí ni ìrọ̀rùn tó o ṣe sílẹ̀ fún láti sọ pé kó má lọ sí Egypt àbí sí Libya. Tóbìnrin wo bá jáde, tóbìnrin kó gbogbo ẹrù inú ilé tó sá lọ, kí ni ìjẹ́ ò kí ṣe ìnilára fún irú obìnrin náà tó rò pé tóun bá kúrò lọ́dọ̀ ẹ̀ òun lọ rí ìrọ̀rùn. Tóbìnrin bá yẹsẹ̀ síta tó lọ ń dó àlè, tó ń bímọ àlè fálè, tó dẹ̀ ń gbé wá sílé, tí ọkọ ẹ̀ dẹ̀ dípa tí ò sọ fún ẹ, kí ni nǹkan tó ṣe, nǹkan tó provision tó make tí irú obìnrin yẹn ò fi lè wà carried away láti lọ bímọ àlè wá? Mi ìsọpọ̀ mọ àlè dá o, mi ní ó dá kéèyàn lọ bímọ àlè wá o, bí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ yẹra yín wò. Mo kàn fi voice note yìí ṣe case study ni. Tóbìnrin bá ṣe báyìí fún ẹ, ìwọ gangan lọ yẹra ẹ wò pé ṣé ò kí ń ṣe ẹranko, ṣé èèyàn lè bá ẹ gbélé kó rí rọrùn. Tóbìnrin bá yarí pé òun fẹ́ travel, replacement wo ló fún tó fi ní kó má lọ? Tó bá ríṣẹ́ kan tó fẹ́ ṣe tó ní kó má ṣe, kí ni replacement, kí ni provision tó ṣe fún? Tó bá ní kó má bá ọ̀rẹ́ kan rìn kíní kan, pé kó má bá lágbájá rìn, kí ni nǹkan tó ṣe fún láti keep company ẹ̀ nígbà tó bá miss àti báyàn sọ̀rọ̀? Ta ni replacement tó fi síbẹ̀ tó lè rí bá sọ̀rọ̀, tó lè rí bá dọ̀wẹ̀kẹ̀ nígbà tó ní kó má bá Táíwò rìn? Ẹ̀yin ọkùnrin kan, ẹ lo agbára yín, ẹ lo oore. sabarikolo.com. Ẹ káàárọ̀.